Mi, mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Oríṣiríṣi ètekéte tó ń bá kábíyèsí pa ní ààfin ó lágbára. Wọ́n bá ní Elizabeth, ó na pérégìdì sí kí ló ń jẹ́ olórí Mariam. Wọ́n ní Elizabeth fẹ́ nà pa to the sense. Ṣùgbọ́n sọ pé torí every minute, every second wọ́n ń lóyún irọ́ fún kábíyèsí. Wọ́n máa ní kábíyèsí àwọn ti lóyún. Kí kábíyèsí má lè fojú sí wọn lára láti lé wọn kúrò láàfin. Wọ́n á foyún kẹ́wọ́. Àìmọye ìgbà tí Mariam sọ pé òun lóyún. Ojoojúmọ́ ló ń lóyún. Ojoojúmọ́ lóyún ń bàjẹ́. Ojoojúmọ́ ni lóríṣiríṣi tó ń ṣẹlẹ̀ sí nítorí pé irọ́ pípa oyún fún kábíyèsí. Although wọn ò tí ẹ lè follow yẹn torí gbogbo àwọn aríran ti sọ fún pé wò tó bá lè gba oyún kóyún lọ́wọ́ Mariam pé ó ti ba kábíyèsí ti ba career ẹ̀ jẹ́ o àti fún iṣẹ́ Ọlọ́run gbélé lọ́wọ́ tó fi jẹ́ kábíyèsí láàfin Ifẹ̀. Wọ́n ní torí plan Mariam, plan Sátánì ni o, plan èṣù láàlú torí kò fẹ́ re fún kábíyèsí. Nǹkan tó fi ń pẹ́pẹ́ ní ààfin tí gbogbo wọn fi ń pẹ́pẹ́ wọ́n lọ́wọ́ wọn ò tí tẹ nǹkan tí wọ́n bá wá torí ìránṣẹ́ èṣù ni wọ́n. Ọlọ́run ò dẹ̀ ní gbà wọ́n láàyè lórúkọ Jésù. Láì fọ̀rọ̀ gùn ẹ̀yin èèyàn mi. Wọ́n ní ṣe ló lọ bá olórí ó lọ bá Dr. Lizzy ní yàrá ẹ̀. Kí ló dé o? Wọ́n ní meanwhile Elizabeth àti Naomi wọ́n ti jọ ń reconcile o. Ó ti ń rí tó ti torí wọ́n sọ pé wọ́n ti cast nǹkan tó wà lára Elizabeth kúrò lára ẹ̀ pé ó ní di spirit ló ń dà á láàmú. Ṣébẹ̀tọ̀ ń sìn wọ́n ti lé spirit burúkú yẹn kúrò lára Elizabeth. Elizabeth ti come back to her senses. Naomi ó accept ẹ̀ pé ẹ mọ̀ pé òun náà máa ń ríran. Ìyẹn Naomi. Ó ti rí pé gbogbo nǹkan tó ń ṣe Elizabeth kì í ṣe ojú ẹ̀. Pé àwọn odindi agbára kan ló wọnú ayé tó ń control ẹ̀. Wọ́n dẹ̀ ní Elizabeth ti confess lóríṣiríṣi pé àwọn olórí yẹn fáwọn ni wọ́n rán ní gbogbo nǹkan tó ń ṣe. Nísìnyí kan ti come back to her senses pé ó ní àṣé ìkàlẹ̀ ènìyàn. Wọ́n ní Naomi náà gẹ́tì pé ìkàlẹ̀ ènìyàn. Tí ó fi di pé olórí Elizabeth tí ó ti wà pẹ̀lú Queen Naomi gẹ́gẹ́ bá ṣe gbọ́. Ṣùgbọ́n a ti sọ fún Queen Naomi pé kó túbọ̀ study láti máa monitor Elizabeth o. Torí ẹni tó ń kọ́ ní ìkà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìkà yẹn kẹ́ mọ̀ pé ìkà yẹn ti wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni ó ń wá ẹni tó máa bá òun root ẹ̀ jáde tó kàn fi help ẹ̀ láti sọ pé kàn assist ẹ̀ láti ṣe ìkà yẹn. So whereas ìkà wà nínú ẹ̀ tẹ́lẹ̀ láti ṣe pé kí Queen Naomi kó ṣọ́ra pé kó má bàa ṣubú. Lórúkọ Jésù kò ní ṣubú o. Torí inú rẹ̀ Naomi ó máa kó yọ. Agbára Kristi Jésù Olúwa wa. Àmín. Wọ́n bá ní ṣe ni Mariam rí bí Queen Naomi tó ti ń súnmọ́ Queen Naomi ìyẹn Elizabeth. Wọ́n ní Mariam wà lọ bá. Ó di kokoko nílé o. Tani ó di Mariam. Wọ́n ní meanwhile pé ó ń relax. Pé Elizabeth ń relax. Nígbà tí Naomi ti gbà láàyè pé kò gbọdọ̀ kúrò láàfin. So ọkùnrin náà ti balẹ̀, ọkàn gbogbo wọn ti balẹ̀. Lójú pé ó ti ń bá
Naomi ṣe eré wọléwọ̀de. Wọ́n ní ṣe àṣínú ti bí gbogbo wọn pé kí làwọn rí yìí? Ṣé kìí ṣe pé ìrìkúrìí làwọn rí tí nǹkan tí wọ́n sọ pé Elizabeth ń ṣe fún Naomi. Ẹni tó ń rán pé kó bá wọn dí pẹ̀lú Queen Naomi tó bá di pé kò ṣiṣẹ́ yẹn dé ààbọ̀ tó wá di pé ó tún ti padà sí ìdí ebi ẹ̀ pé kìí ṣe bí. Wọ́n ní nǹkan tí Mariam lọ bá nínú ilé nìyẹn. Pé iṣẹ́ ta rán ẹ̀ ò tí ì jẹ́ débì kankan. Ó tún ti padà pé láyé ìwọ la fẹ́ rán ẹ ní iṣẹ́ yìí. Ó dẹ̀ gbọ́dọ̀ accomplish iṣẹ́ yìí fún wa. Wọ́n ní ṣe ni Elizabeth wá fẹ́ pé irú iṣẹ́ wo ni o? Wọ́n ní Mariam wá sọ fún pé iṣẹ́ ta rán ẹ ò tí ì parí ẹ̀. Àfìgbà tí ó tún lọ ń bá Naomi ṣeré again. Jẹ́ kó jọ wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ibẹ̀. Ó ní Mariam má bẹ̀ mí lẹ́bẹ̀ rìndìnrìn. Má bẹ̀ mí lẹ́bẹ̀ ranù. Èmi ò ṣiṣẹ́ yín yẹn mọ́ iṣẹ́kíṣẹ́. Kò sí nǹkan tẹ́ni ẹlẹ́ni ṣe fún mi. Kò sí nǹkan tí Queen Naomi ṣe fún mi. Kí ló fẹ́ kí n ṣe? Òun ò ṣe mọ́ o. Òun ò ṣe o. Ẹni ẹlẹ́ni kíní kan ìkòkò bàbá ṣàsùn. Naomi help òun. Naomi ṣe kíní. Tí ó bá jẹ́ bóyá kóun ti kúrò láàfin ọpẹ́lọpẹ́ Naomi ló bá wọn bẹ̀bẹ̀. Ó wá ń ṣe kíní. Òun dẹ̀ ní intention láti ṣe jàǹbá fún Naomi. Ẹ̀yin yìí kan náà lẹ rán mi. Enough is enough. Torí ẹni tẹ fẹ́ pa, tẹ fẹ́ bá yí ẹ̀jẹ̀ lẹ̀ ń wá. Kò sí nǹkan tí Naomi ṣe fún un. Wọ́n ní kìí ṣe kékeré o. Wọ́n ní ṣe ni Elizabeth pẹ̀lú Naomi. Elizabeth pẹ̀lú Mariam. Wọ́n pò wọ́n ṣọ̀. Wọ́n ní ṣe ni Mariam wá sọ pé ó dàbí pé ò fẹ́ lọ́mọ bí ní ààfin. Wọ́n ní Elizabeth ní kí ni ìtumọ̀? Ó ní tó bá wa ṣiṣẹ́ papọ̀ wàá rí ọmọ ẹbí. Pé Naomi yẹn pé kò fẹ́ kó bí tiẹ̀. Wọ́n ní ṣe ló dẹ̀ pakòrò ti Mariam pé irọ́ ló pa. Ẹ̀yin gangan lẹ wà nùgò tẹ jẹ́ jìn. Ẹ̀yin ni oníṣẹ́ ẹbí. Òun ò jẹ́ iṣẹ́ kí iṣẹ́ kankan mọ́. Òun ò bá yín ṣe kíní kankan mọ́. Wọ́n ní ṣe ni gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n ní ṣe ni Mariam ó tọwọ́ bọ̀ àpò tó mú kíní náà jáde pé kó wé mọ́ Elizabeth. Wọ́n ló kàn gbé lọ síbi ikùn ẹ̀ bí Elizabeth kan ṣe taari. Wọ́n ló taari Mariam dànù. Kí ló fẹ́ ṣe yìí? Kí ló mú jáde tó fẹ́ ṣe? Ó fẹ́ wé mọ́. Orí máa wé mọ́ níkùn. Tó bá pọ̀ lóyún, oyún yẹn ò ní ṣe kíní. Tó bá lóyún, ò ní róyún nínú mọ́. Pé wọ́n á teach ẹni lẹ́sìn. Wọ́n ní bí Elizabeth ṣe bẹ̀rẹ̀ o. Tó bẹ̀rẹ̀ sí ní rún Mariam mọ́lẹ̀. Tó ń rún Mariam mọ́lẹ̀ tí Mariam pariwo. Oyún òun kíní kan. Ó ní oyún rọ́. Oyún tó láti tẹ́lẹ̀ ní oyún fake. Pé oníṣe ló bẹ̀rẹ̀ sí. Wọ́n ní ṣe ló ń bleed gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní bleed pé Elizabeth ti pa òun. Elizabeth ti ṣe kíní. Elizabeth bó ṣe ń bẹ̀rẹ̀ sí ní pariwo pé wọ́n wá péjọ. Wọ́n rí i pé ó ń bleed lóòótọ́. Ọlọ́run ló mọ ibi tí wọ́n ti róyún ẹyẹ tó ń gbé káàkiri. Wọ́n ní bó ṣe rọ̀ṣẹ̀ lọ sí hospital ni. Wọ́n bá sọ pé a gbọ́ pé ṣe ni Mariam ń bleed o. Ó lé Elizabeth ó ti ba oyún òun jẹ́ o. Wọ́n ní kìí ṣe kékeré pé kẹwàá wo túláàsì tán ṣe fúnra wọn láàfin. Pé kìí ṣe kékeré o nítorí pé Naomi àti Elizabeth wọ́n ti ń ṣe wọléwọ̀de. Àṣírí ti tú lẹ́yìn tó jẹ́ pé Elizabeth ti kàkàkà gbogbo nǹkan tó ń rán òun. Gbogbo nǹkan tó ń ṣe pé kìí ṣe ojú ara òun lòun fi ń ṣe o. Pé therefore òun ti padà sọ́dọ̀ Queen Naomi ti gbọ́. Ó ti gbọ́ ẹ̀bẹ̀ òun. Òun ò dẹ̀ ní ṣe irú ẹ̀ mọ́. Pé ṣùgbọ́n
gbé Mariam lọ sí hospital torí ó sọ pé wọ́n ló ń bleed. Ẹ̀yin èèyàn mi, màá tún gbé ìborùn mi wá, màá ta yín lólobó torí tá bá sọ fún yín ẹ̀ṣẹ̀ ni. Bọ́n ṣe ń ṣe ìbàjẹ́ làṣírí wọn tú. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá like, kí ẹ bá fi tó kù sí comment section. Ẹ bá ń bá mi subscribe. Àbọ̀ Ọlọ́run, àánú ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.